kí yín káàbọ̀ sí àjààbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára. Ruth Ọlájídé ni orúkọ tèmi. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá, títí di àsìkò yìí ni àwọn ènìyàn ti ń dunnú sí ìpéjọ àwọn àgbà òṣèlú níbi ayẹyẹ ọjọ́ ìbí ààrẹ ìgbà kan rí lórílẹ̀‐èdè Nàìjíríà Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tí ó wáyé ní ìpínlẹ̀ Èkó. Igbákejì ààrẹ ìgbà kan rí tí ó tún jẹ́ olùdíje du ipò ààrẹ nínú ètò ìdìbò tí ó kọjá ẹni Àtíkù Abubakar ni ó fi àwọn àwòrán ibi ayẹyẹ náà sí orí ìtàkùn ayélujára rẹ̀ láti kí ọ̀gá rẹ̀ ìgbà kan rí kú ayẹyẹ ọjọ́ ìbí bí ó ti pé ẹni ọdún 98 tí ọ̀pọ̀ sì ti ń yọ̀ sí bí ọ̀pọ̀ àwọn alẹ́nulọ́rọ̀ ènìyàn títí kan àwọn ládéládé ti wà níbẹ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, àjọ tí ń gbógun ti ìwà jẹgúdújẹrá lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn EFCC ti fi ẹ̀sùn ìwà jẹgúdújẹrá kan Jude Okoye ìyẹn ẹ̀gbọ́n àwọn olórin tàkasúfèé tí a mọ̀ sí P-Square tẹ́lẹ̀ tí ó sì tún jẹ́ olùṣàkóso wọn kí wọ́n tó pínyà. Àjọ EFCC fi ẹ̀sùn kan Jude Okoye wípé ó jí owó tí ó lé ní mílíọ̀nù kan dọ́là àti ẹgbẹ̀rún lọ́nà 24 pound owó yìí tí wọ́n san fún ilé-iṣẹ́ orin Lex fún ìkéde àti ìpolongo ní ètò àti dáwọ́ ẹ̀tọ́ Peter Okoye nínú ohun ìní wọn dúró tí ó sì lọ lo owó náà fún ìlò ara rẹ̀. Ìgbẹ́jọ́ yìí ń tẹ̀síwájú. We informed the court about his bail application. Because as you heard me say in court, it was just granted me yesterday at the Federal High Court on certain conditions. So we wanted the court to adopt those conditions as his conditions for bail in this present. But the prosecution said he needed to file a reply to our bail condition, to our bail application that had been served on Friday. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ, ìlúmọ̀ọ́ká òǹkọ̀wé orílẹ̀-èdè Nàìjíríà Reno Omokri ló ti rọ àwọn àjọ ẹgbẹ́ ẹlẹ́sìn ìgbàgbọ́ ti orílẹ̀-èdè Nàìjíríà láti má gbé ìgbésẹ̀ tó máa fa ìjà wá látàrí bí àwọn ẹlẹ́sìn mùsùlùmí ní apá àríwá bí wọ́n ṣe ti àwọn ilé ìwé láti lè jẹ́ kí àwọn ọmọ wọn kópa nínú ààwẹ̀ Ramadan tí ó ń lọ lọ́wọ́ yìí. Ó tẹ̀síwájú láti ṣàlàyé wípé àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ máa ń wà nílé lásìkò ọdún wọn tí kò sì rí bẹ́ẹ̀ fún àwọn ẹlẹ́sìn mùsùlùmí. Ó ní bí ìrẹ́jẹ lélẹ́yìí jẹ́ fún wọn. Ó wá rọ àwọn àjọ ẹgbẹ́ àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ láti fi ìfẹ́ àti sùúrù yanjú ọ̀rọ̀ náà. Reno Omokri ló sọ eléyìí di mímọ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀ lánàá òde òní. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje, gbajúmọ̀ òṣèré àti adẹ́rìn-pòṣónú Ọ̀tàgùàrè Ọ̀nàjàyéke tí a mọ̀ sí IGOSave ni ó ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ìbànújẹ́ ọkàn rẹ̀ hàn sí ipa tí àwọn olórin ń kó nínú èlò egbòogi olóró bí wọ́n ti ń polongo rẹ̀ fún àwọn ọ̀dọ́ pàápàá jùlọ àwọn tí wọn kò tíì tójú bọ́. Ó tẹ̀síwájú wípé ìwà ìbàjẹ́ yìí ní láti dópin ní kíákíá. Ọ̀rọ̀ rẹ̀ yìí ni ọ̀pọ̀ ti ń tọ́ka sí wípé kò sí irọ́ nínú rẹ̀. Lóòótọ́ bí olúkúlùkù ti ń fi àríwísí wọn ránṣẹ́ lórí ọ̀rọ̀ náà títí di àsìkò yìí. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà, gbajúmọ̀ adẹ́rìn-pòṣónú Aloma Isaac tí a mọ̀ sí Zik Saloma ni ó ti kéde wípé kí àwọn ènìyàn dẹ́kun àti máa lo àwọn àwòrán rẹ̀ tẹ́lẹ̀ kí ó tó ṣe iṣẹ́ abẹ lórí imú rẹ̀. Ó wípé ẹnikẹ́ni tí ó bá fi àwòrán àtijọ́ pe òun síbi ètò kankan ara rẹ̀ ló pè. Bákan náà ni ọ̀rẹ́ rẹ̀ tí ó bá lo àwòrán àtijọ́ láti kí òun fún ayẹyẹ ọjọ́ ìbí ọ̀tá òun ni ó jẹ́. Ìkéde yìí ni ó ṣe pẹ̀lú àwọn àwòrán rẹ̀ tuntun lóríṣiríṣi. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún, gbajúgbajà òṣèrébìnrin Adesua Etomi Wellington ni ó ti sọ àwọn ìrírí ìdojúkọ rẹ̀ ní ipò ìlóyún lẹ́yìn tí ìròyìn arábìnrin ilẹ̀ UK kan tí ó gba ẹ̀mí ara rẹ̀ látàrí òjòjò oyún tí ó sọ di ẹni tí kò lè dìde nílẹ̀ fún ọjọ́ pípẹ́ tí ó gba orí ìtàkùn ayélujára kan. Adesua fi ìbànújẹ́ ọkàn rẹ̀ hàn sí bí àwọn ènìyàn ti ń kọ̀ láti ní òye ìdojúkọ náà. Ó tẹ̀síwájú láti dúpẹ́ pàtàkì lọ́wọ́ ọkọ rẹ̀, dókítà, ẹbí àti àwọn ọ̀rẹ́ rẹ̀ fún àtìlẹ́yìn wọn lásìkò náà. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin, gbajúmọ̀ òṣèrékùnrin ní ẹ̀ka fíìmù èdè Gẹ̀ẹ́sì Charles Inoje ni ó ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí ara rẹ̀ kú ayẹyẹ orí kádún nígbà tí ó kọ wípé ọpẹ́ olóore àdáàdá tán ni bí ó ti dúpẹ́ lọ́wọ́ Olúwa fún ẹ̀bùn ọjọ́ ìbí tuntun. Èyí ni àwọn gbajúmọ̀ àti olólùfẹ́ rẹ̀ ti ń kí ikú ayẹyẹ ọjọ́ ìbí pẹ̀lú gbólóhùn àdúrà ẹ̀mí gígùn títí di àsìkò yìí. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta, gbajúmọ̀ agbóhùnsáfẹ́fẹ́ Ọládọ̀tun Ojúọlápé Káyọ̀dé tí a mọ̀ sí Dọ̀tun ni ó ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti tako fífi ìwà ìbàjẹ́ tàbí ẹ̀ṣẹ̀ kọ Ọlọ́run lọ́rùn nítorí kò dá wa lẹ́jọ́. Ó wí pé ọ̀pọ̀ kó ọrọ̀ jọ láti ní àwọn mẹ̀kúnnù lára tí wọ́n sì ń fi irú ìwà bẹ́ẹ̀ kọ Ọlọ́run lọ́rùn. Ó tẹ̀síwájú wípé kí a dẹ́kun gbígba àdúrà lórí ohun tí a fi ẹ̀ṣẹ̀ kó
jọ kí a fi ohun tí í ṣe ti Késárì fún Késárì kí a sì fi èyí tí í ṣe ti Ọlọ́run fún Ọlọ́run. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì, gbajúgbajà wòlíì àti adẹ́rìn-pòṣónú Báyégún Olúwatóyìn, ẹni tí àwọn ènìyàn mọ̀ sí wòlíì àrólé, ló ti fi ìkọminú rẹ̀ hàn lórí bó ṣe ń lọ láàrin àwọn olórin ẹ̀mí. Ó ní ayé ti wá wọ inú ìjọ náà ti wọ inú ayé, wípé ìpele tí ìwà àgàbàgebè fi wà nínú iṣẹ́ ìránṣẹ́ orin ìyìnrere ní orílẹ̀-èdè Nàìjíríà ti gba àkíyèsí ara ẹni, àti pé pípe àwọn olórin ẹ̀mí nísìnyìí ti wá di ẹni tí wọ́n mọ̀ ni, kì í ṣe ẹni tí ẹ̀mí darí wọn wípé kí wọ́n pè, lẹ́yìn tí wọ́n sì wá mọ ìyàtọ̀ láàrin tí olórin ẹ̀mí bá ń kọrin nínú ẹ̀mí àti nínú ara. Wòlíì àrólé ló ti kọ èyí sórí ìtàkùn ayélujára rẹ̀, lẹ́yìn tí àwọn ènìyàn sì ń fi àríwísí wọn sábẹ́ ọ̀rọ̀ náà títí di àsìkò yìí. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní, ayẹyẹ ìfilọ́lẹ̀ àwo orin tuntun láti ọwọ́ ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí Ṣeun Simeon tí a mọ̀ sí OmoOluwa ni ó wáyé ní ìlú Agége ti ìpínlẹ̀ Èkó láìpẹ́ yìí. Àkọlé àwo orin náà tí ó pè ní Ìfẹ́ Tìrẹ ni àwọn ènìyàn ti túyáyá tí wọ́n túyàyà láti ní ìmísí àwọn orin inú àwo orin tuntun ọ̀hún. Lára orin tí olórin ẹ̀mí náà kọ ni Ìfẹ́ Tìrẹ, Aláàbò mi àti Ọpẹ́, tí èyí sì ru ọ̀pọ̀ sókè láti fi ọpẹ́ fún Ọlọ́run. Ìrìnàjò ayé mi dọ̀wọ́ rẹ bàbá mi o, ìṣọ́rẹ́ ṣọ́ mi o. Ìrìnàjò ayé mi dọ̀wọ́ rẹ bàbá mi o, ìṣọ́rẹ́ ṣọ́ mi o. Èmi máa ṣe rìn lọ́jọ́ tẹ́bi Ọlọ́run abẹ́bẹ́, ìṣọ́rẹ́ ṣọ́ mi o. tó pe orúkọ rẹ̀ ní Ìfẹ́ Tìrẹ, Your Will. A gbọ́ orin yẹn dára púpọ̀, ó kún fún ọgbọ́n, ìmọ̀ràn, ìtọ́nisọ́nà, pàápàá lórí àwọn ìwà tí kò bá ìlànà ẹ̀sìn mu fún onígbàgbọ́ tí a ń láti rí wípé a yẹra fún. Ó sọ̀rọ̀, ó mú ìmọ̀ràn jáde, ó sọ̀rọ̀ lórí ààbò. tó ìránṣẹ́ náà kún fún ẹ̀mí Ọlọ́run. Àdúrà mi ni pé ẹ̀mí Ọlọ́run tó ń darí ẹ̀mí ò ní dágbére fún. tẹ̀ tí wọ́n ṣe jáde lénìí ilé ìtamọ̀ fi ìfẹ́ tirẹ̀ your way. Olúwa ló ní ìfẹ́ tí Olúwa la fẹ́ kó ṣẹ, ó dẹ̀ ti ń ṣe lérí àwọn ọmọ ẹ̀. ọ̀rọ̀ ìdá mẹ́wàá oṣù wa lè tó yìí. ẹ jẹ́ ká sí mẹ́dọ̀ ká sí Ọlọ́run wa bó ti tọ́. káyé máa sọ ohun tó lọ́rùn sọ. Akí aláwo wọlé sí ìjọba ọ̀run kí pastor prophet àwọn wòlíì àwọn olùdásílẹ̀ táwọn wò bíi top people tọ́lọ́run gbọ́ tiẹ̀ kó wá jẹ́ pé wọ́n máa lọ sínú iná ọ̀run àpáàdì. So ẹ jọ̀ọ́ let this album Ìfẹ́ Tìrẹ kó dọ́dọ̀ wọn. Track mẹ́ta ló wà ní ẹ̀gbọ́n ìsọ̀lẹ̀ kan. Ìfẹ́ Tìrẹ yẹn number 1, number 2 Aláàbò mi my protector, and number 3 Gratitude. Kò sí èyí tí wọ́n bá gbọ́ nínú mẹ́tẹ̀ẹ̀ta tí ò ní ṣe ayé àwọn ènìyàn láǹfààní. Gbogbo kò tí bá wa ṣiṣẹ́ náà láṣẹ. rọ gbogbo ẹ̀yin ènìyàn ń bẹ̀ yẹn kẹ́ ẹ lọ ra CD yìí kíákíá nítorí pé ó jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ fún ọmọ Ọlọ́run, ìgbé ayé rere, ìgbé ayé téèyàn gbọ́dọ̀ gbé tínú Ọlọ́run máa dùn sí ènìyàn. Ẹ jẹ́ ká tètè lọ, ẹ jẹ́ ká jáde kíákíá ká lọ ra CD yìí. Ó viral, share it with your loved ones, your friends and family. Mo dẹ̀ wọ́n pé bẹ́ẹ̀ bá ṣe máa gbọ́, you will be blessed. It won't be like ẹ̀kan gbọ́ ṣá. Ó máa bless ọkàn, ó máa bless family, ó máa bless everything about you in Jesus name. Kò ní jù báyìí lọ fún abala àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá fún ti àsìkò yìí. Ruth Ọlájídé ni oníròyìn yín. Ó dàbọ̀.